àwọn àgbàbọ̀ wọn ní ọ̀rẹ́ ń jọrẹ́ ọ̀rà ń jọrà ẹnìkan ìdúpẹ́ mu tọ̀pọ̀ tó ń túmọ̀ sí wípé nígbà míì ó yẹ kéèyàn máa yànnàná kó máa ṣàlàyé ọ̀rọ̀ àgbà kan sọ wípé sàn láàrin adẹnimu ní pẹ̀kọ̀rọ̀ ibẹ̀ nǹkan ni mò ń lọ mo kọ̀ yá gbólóhùn yẹn lónìí ṣùgbọ́n tí ń gbìyànjú àti ṣàlàyé fún wa ni wípé nígbà míì ó máa ń da kí ènìyàn ó máa fi ààlà sí gbogbo nǹkan tó bá ṣe pàápàá jùlọ ìbáṣepọ̀ tó bá wà láàrin ènìyàn méjì ó máa ń da kéèyàn máa fi ààlà síbẹ̀. Fún àpẹẹrẹ tí o bá fẹ́ fún èèyàn ní nǹkan jẹ́ kí onítọ̀hún mọ̀ wípé táyé gbà mo fún ọ ni, tó bá sì jẹ́ wípé o fẹ́ ta kan òun fún ni jẹ́ ó mọ̀ wípé o fẹ́ ta kinní fún ni. Ẹni ọ̀hún yóò ti mọ̀ nínú ọkàn ara rẹ̀ wípé iye báyìí lòun ra kinní yìí, iye báyìí ni wọ́n ta kinní torí pé kíni kò sí iyì nínú wípé ọ̀pọ̀ dẹ̀ ni mo tà á fún un. Àwọn olóyìnbó sọ báyìí wọ́n ní wípé when there is no clear communication between two parties at times ó máa ń jẹ́ kí èèyàn fojú wo nǹkan tí èèyàn bá ṣe fún bí ìgbà wípé èèyàn ò sí ẹ̀ ṣe kankan fún nítòhún. Tí ẹ bá ṣe nǹkan fún èèyàn nígbà tí ò ti sí clear communication láàrin ẹ̀yin méjèèjì, tí kò ti sí ìbáraẹnisọ̀rọ̀ tó múnádóko wípé nǹkan báyìí ni mo fẹ́ ṣe fún ẹ, nǹkan báyìí sì ni mo fẹ́ gbà lọ́wọ́ rẹ, tí ò bá ti sí nǹkan báyìí láàrin èèyàn méjì ó máa ń jẹ́ kí ènìyàn ó máa fojú tẹ́ńbẹ́lú nǹkan tí èèyàn bá ṣe fún wọn ò ní lè mọre wọ́n wá wò bí ìgbà wípé kí ni lágbájá ṣe fún mi, kí ni tàmẹ̀dọ̀ ṣe fún mi, tó sì jẹ́ wípé láwọn ọ̀pọ̀ ìgbà míì wọn ò mọ nǹkan tí ẹni yẹn ń lẹ́gò, wọn ò mọ nǹkan tí ẹni yẹn wò wípé ṣáàjẹ́ ń fún ní kinní kó lọ máa lò ná. Ẹ jẹ́ ń fún alápẹ̀rẹ̀ kékeré kan kí n tí mò ń sọ yìí kó lè fi yé wa yékéyéké. Àwọn ọ̀rẹ́ méjì kan ló wà, ṣẹ̀rí kan nílé lórí ìkejì nílé lórí. Èyí tó nílé lórí ọ̀hún yẹn ìyẹn ń san bíi $1 million plus ló ń san fún owó ilé rẹ̀. Ṣẹwárí ó wá gba ọ̀rẹ́ rẹ̀ tí ò nílé lórí ó gbà sọ́dọ̀. Ṣẹwárí tí ò nílé lórí àwọn nǹkan tó máa ń ṣe ni wípé bíi kó ń jẹ tán lé kó lọ rèé wá díẹ̀ bíi kó fowó kún owó ndómì, kó fowó kún owó ráìsì, kó fowó kún owó oúnjẹ tó máa ń jẹ. Àwọn nǹkan tó máa ṣe nìyẹn. Tóun bá sì ti ṣe gbogbo nǹkan wọ̀nyí lójú ara tiẹ̀ bí ìgbà wípé àtijọ́ ń ṣe náà nù. Wọ́n ní ká fọwọ́ wẹwọ́ òun lọ́wọ́ fi ń mọ́, ṣẹ́rí lójú ara tọ̀dọ̀ tòun bí ìgbà wípé ó ti ṣe dáadáa. Ó wá tó àsìkò tí ó yẹ kí ọ̀rẹ́ yìí kó san owó ilé, chíńjì díẹ̀ wá sáfẹ́rẹ́ fún un. Ó wá ń wá bíi $500 million láti fi kún owó tó wà lọ́wọ́ rẹ̀. Gbogbo èrò ọkàn tiẹ̀ wá ní wípé ọ̀rẹ́ mi ó yẹ kó lè fún mi bí i $300,000 to $500,000 kí sì ẹ̀ fi kún iye tèmi náà fi ń san owó ilé yìí. Ṣé wá rí ọ̀rẹ́ ti bí ìyẹn wò wípé bíi ti báwo kí n fún ẹ lówó báwo, bí ìbá wá gbé bíbà yìí ṣé o ní san owó ilé rẹ ni. Ṣe rí pé ni òun ò parọ́, lóòótọ́ yóò kúkú san owó ilé rẹ̀ bí ò bá gba ọ̀rẹ́ rẹ̀ sọ́dọ̀. Ṣùgbọ́n ohun tí mò ń gbìyànjú àti jẹ́ kó yé wa ni wípé when there is no clear communication between two parties ó máa ń jẹ́ kí ènìyàn fojú tẹ́ńbẹ́lú nǹkan tí èèyàn bá ṣe fún un. Wọn kì í lè appreciate, wọn máa ń fojú wò bí ìgbà wípé mo rà á ní náà. Wọn ò ní mọ̀ nǹkan tí ẹni yẹn lẹ́gò. Èmi ò pé kí a má ṣoore o, ṣùgbọ́n mo fẹ́ kí a rọra fi eléyìí ká fi ṣàríkọ́gbọ́n. Ire o.